ṣe ọmọ bọ̀ láwọn àyè ọkọ mọ́rọ́ ń bọ̀ bàrí kí o. Ìyọkọ̀ bá ní kí ìṣòro ló tún náwó lọ. Ẹ̀gbọ́n bá ní kí ìṣòro ló tún náwó lọ. Ọ̀rẹ́ kò nira tó ọmọ Ibrahim mi. Òògùn ẹ̀kẹ́kẹ́ yìí kó kí ẹ̀ sòwò ìtìlẹ̀ bí. Ẹ jẹ́ ká bá lóde òjúṣe bí ẹ̀ mẹ́wàá lọ. Mo ti ṣe alábàámbí àyíǹde ní ìkọlà ọ̀ mo ti jíṣẹ́ yín. Owó wẹ́rẹ́ kọ́ ló wá alábàámbí àyíǹde ní ìwá sí ìwú mi. Kọ́lé máa nà jìkẹ́ o. Eléwu rẹ̀ kò hù kalẹ̀. Mò ń bọ̀ ká ṣe lẹ́yọ̀lẹ́yọ̀. Òní ìkọlà máa kọ́kọ́ jẹ́ kó ṣe ná. Alájàkúndé rásùn ní mo bẹ̀ yọ mo bẹ̀ yó. Ọ̀rọ̀ rẹ̀ ò ní sọ́nàwó ṣàfihàn. Tó bá jáde kí ní tọ́jú kú bàbá yéye. Mo ń bọ̀ lẹ́yìn ọkọ̀ọ̀kan má gbàgbé ọmọ kúndùkú gbọ́dọ̀ pa bàbá. Láàbìnì Adéyẹmí kọ́ná ikú bàbá yéye o. Ọ̀rọ̀ rẹ̀ ò ní sọ́lọ́ wọn bá jọ̀wọ́ mọ́ òun bọ̀ ná ká tó fojú kálukú èmi. Lọ́kì pa ẹ̀gbọ́n òbí ló sì ní ìsẹ̀mbà. 2021 Kàfáyàtù ó ṣe yí òkú oríire Kàfáyà. Ọmọ alábàbí olówó ìyàlùmọ̀ ìyáde. Ṣàṣeyàn ló fẹ́ nílẹ̀ ìbá ò bá sí lé fẹ́ràn. Bẹ́ẹ̀rù tọ́gbọ́n ló bẹ́ẹ̀ ní lójú ẹ̀ ní ìpẹ̀lẹ̀ Kàfáyà. Wà láìsàlá ìwà báwọn pẹ́ láyé. Mo ní súnmọ́ mi ìlà ìwà rówó lọ́wọ́. Báyẹ̀ bá ní ọ̀rọ̀ kò ní kó ní ìsọ̀gì onímọ̀rí ìsọ̀pẹ̀pẹ̀ láyé mi. Owó ọwọ́ rẹ̀ kò ní san. Òbí bá wọn bẹ́lẹ̀ ibi tí ò jẹ́ pàtó nínú lọ́yà mú ìkú alẹ́ ewúrẹ́ kọ́nà. Alájàkápá yàtọ̀ ọmọ bàbá ẹni o. Ó ní ẹ máa tàn ká báyà. Ọmọ tọmọ bọ̀ náà. Ọmọ tára bá ń bí wá sí Àyìndé Adé ọmọ bá ní. Ọmọ akẹ́kọ̀ọ́ àmọ́ tó ṣe ń gbọ́dá ọ̀gá kìíní o. Nígbàgbọ́dé ilé wa sí títí wá ní bàbá. Mo níṣẹ́ yìí o Àyìndé. Ọmọ òṣèlú máa ní kó pọ̀. Ó ń ṣe mẹ́kàn bá yálẹ̀ ẹ̀dá ọgbọ́n máa yọrù wọn ṣe ni. Mo ti sọ tẹ́lẹ̀ nínú orin tó ré kọjá. Pẹ̀lú ọlọ́run fẹ́ òòrè èèyàn fẹ́. Àbẹ̀wọ̀n mọ́, I don't care, èmi ò bẹ̀ wọ́n mọ́. Kúlí, mo wọ̀n kan nínú sí wa. Bàbá ti ṣe wọn. Mo wọ̀n kan ìpè, gbogbo ẹni tó bá nínú sí wa, Débọ́lá. Báwa ọba ti nínú sí wọn. Ó ṣíwájú ìgbà tí ọlọ́run ọba lóní tọ́mọ àrí. Ọmọ èyí láwọn ọ̀la láwọn ọlọ́dọ̀ọ́rọ́. Ẹnu. Ẹsẹ̀ tí pàkúrọ̀ ojú ọ̀nà tó báwọn lówó ń bá wí. Orí burúkú òní ìbọn ẹ̀rọ Kàfáyà. Ọmọ láti kú kálẹ̀ torí ẹni mo ṣe ṣe. Ó máa dójú wòye mi dáadáa, ìyá ló dé wá. Ó máa dámọ́rán, ó máa dánwá. Ọlápàdé rí ìyá, ó máa dábí ọdún. Ó máa dábí bẹ́ẹ̀ sí rí ìyá ọmọ mi. Bákan náà, ó máa dé dàdàdà ìyá ló dé. Ó bá jayé títí. Má gbàgbé. Ọ̀nàrẹ́bù mi gbọ́, àìdé mi lójú wòye. Ó bá mi kí wọ́n pẹ̀lú oṣù wọn ní. Ọmọládé mi mo fi ẹ̀ máa wọlé. Àbí ọdún sábà wọlé máa mo sì gbà àwọn ẹ̀tọ́.
òsì àbí ọdún ọmọ mo sì tó dámọ̀ fún ọmọ àdúgbò ní ẹdúndọ̀ bí màá pẹ́ bí mo ṣe ń wí tó fẹ́ tó pọ̀ èjì rẹ̀ èyí ó gbọ́dọ̀ ká aládé lọ́kọ̀ o òun tún làdúgbò ti ẹ̀rẹ̀ láti síwà ìdíje Buhari ìdíje ọmọdébó àbíyẹ́nu máa wọlé ọ̀nà àtọ̀yẹ kú kalẹ̀ ní olówó níbi ìtòlẹ́ o Kúdírátù ọ̀rọ̀ rẹ kó má jò ó dúró káfáyà òfò tó ní kó wá náwó ẹ̀ ó ní kó wá náwó yẹn o ṣẹ̀fẹ̀ ní lọ́nà rẹ̀ ní ẹlẹ́yìn ṣẹ̀fẹ̀ ní lọ́nà rẹ̀ ní ẹlẹ́yìn Kúdí jókòó mi ìyálélé jókòó ní Kúdírá òkú rẹ̀ kẹjọ lọ́wọ́ ọmọdé ó yá súnmọ́ mi níbí náà gbogbo ọmọ àdúgbò mi eléwúrẹ́ ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí kì í ayẹrẹ ọba ayẹrẹ ọlọ́lá ní ìjọ ayọ̀mídé kú kalẹ̀ ìyáálé ilé bàbá mo ti rí ẹjọ́ náà ní sígan bébí mi o àjíṣẹ́ ọ̀gá àjíṣẹ́ dádì wa àjíṣẹ́ súnmọ́ mi àjíṣẹ́ oògùn tó sọ ni tọ́lájáde ní ìlú ẹ̀ àjíṣẹ́ o ṣẹ̀bẹ́ mi lọ́rọ̀ rẹ̀ ni àjíṣẹ́ ṣẹ̀bẹ́ mi lọ́rọ̀ rẹ̀ ni àjíṣẹ́ bàbá rẹ̀ dẹ̀ ń bọ̀ àfi ti fẹ́ràn mi lọ́yà mú ìní máa gbọ̀nà àwọn arókùn jáde wọn rẹ̀ kọ́ káyọ̀ fẹsẹ̀ sí ẹ́ láti tọ́jú eléwúrẹ́ ni mo fi gbà wọ́n tó eléwúrẹ́ bí mo dúró bí mo rí rẹ̀ ilé tèmi ní kàṣà ìgbà bí má bẹ̀rẹ̀ bí mo rí rẹ̀ ilé tèmi ní kàṣà ìgbà eléwúrẹ́ àgógó àrèrè àgógó àrèrè ìbáfẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ mi. Àpò àtọ́ ẹ̀rọ eléwúrẹ́ Abdul Ashiri Firi gbogbo dáná wá Texas lọ́wọ́ rẹ̀ lò wá. Ọ̀pọ̀ ẹgbẹ́rún ọ̀gbẹ́ káwọ́ yẹn máa ń ra ọmọ ìpamọ́ ní ìṣàfihàn onímọ̀ onímọ̀ ààrẹ fábọ́ kí ààrẹ afọ́fà wí. Ó yá bí ní ìtòní àdùnní o. Olórí ọjọ́ tó kí làdúgbò rẹ̀. Ilé àkọ́kọ́ kúlẹ̀ ọ̀sán ọ̀sìn lágọ̀ sí o. Ààrẹ afọ́fà wí ni èèyàn ti wálé bọ́tà. Ẹyọ tẹlifú mọ́ kí lùkú. Adéyìnbí káàdì ọmọ adẹ́rìn dé o. Eléwúrẹ́ bí máa wọlé. Ẹyọ káàdì sí méjì ìdọ̀wọ̀ kó ní ìlú ọba. Ọ̀rọ̀ rẹ̀ kó má dùn ojú. Èèyàn àpàṣẹ bọ́bí wọn sẹ́ni ní olóko náà. Tóbi bẹ̀rù lórí ìbọ̀mọ̀ àdìgá o. Aláṣẹ ẹ̀dí international art and culture. Olú ọmọ ọmọkọlọ́ kì í. Akílẹ̀ gbogbo gbòòrè ń bọ̀ sóbẹ̀ làbíyá rárá. Ọ̀yá èèyàn ti bá rí ìkísù mi. Àpọ̀rí alẹ́rẹ̀ àwọn oúnjẹ ọ̀hún bá ń tọ́jú àdúgbò. Ààrẹ gbogbo tọ̀hún lọ́sọ̀gbọ̀ ìbá. Ọmọ ẹgbẹ́ ló gbé ní ilẹ̀ bá lágé. Wọ́n máa sọ ní Mùsùlùmí wà àtọ́jú ọmọ òye ṣẹ̀ṣẹ̀ níbà. Àwọn tó dáṣọ èèyàn làátún dáṣọ gbẹ́gbọ́n. Kábì òkú bí ní ìrè ṣubú láyé òkò ní kẹta nígbà wọn àdínà. Ọmọ Mùsùlùmí sórí àdúgbò fẹ́ràn ẹni tó bá ti gbà fún. Ayé ti gbà fún ẹ̀rọ ẹnu tí mo fi ṣàdúrà àdẹ̀kùn olóko. Àlẹ́nu tí mo fi ṣàdúrà àdẹ̀kùn ní omi tó fi fún. Kúdírátù àjò ìlú. Olórí mo ti Kúdírá. Ó ti sórí fún mi Kúdírá o. Ẹ̀rù yẹn ti bá mi Kúdírá. Òkú rẹ̀ gẹ̀gẹ̀ mo sí ẹ̀dọ̀ba tọ́jú lè rí bí aláṣọ. Owó mọ̀já mìíràn máa ń wọlé mọ́ra bá àwọn ṣe bí ìwọ náà ń náwó ọba
òyìnbó ọlọ́yẹ̀ ọmọ mi àdùn ní o. wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. àtìlẹ́yìn lẹ́yìn káwọn kì í kọ́. àlẹ́ tó bá dùn ní ibẹ̀ là máa kúkú wí. ó ṣe máa wọlé mọ́ra bá rí owó ọ̀hún ẹ̀ kò ní tọ́ láyé láyé láyé. ó ṣe mọ́ ní inú mi. àjọyọ̀ bẹ́ẹ̀ àtẹ̀rẹ̀ ní mọ́mọ́dé. àná ọmọ ẹ̀rọ ọmọ jáde ilẹ̀ bára ládé. àdúrà àtẹ̀rẹ̀ ṣọ́nṣọ́nṣọ́nṣọ́n. ó ṣe bá ní kí n sọ yìí o. adúlé oníkẹlẹ wúrẹ́ súnmọ́ bí òun jó olẹ́bí òkú. adúlé náà wò ọba. àbí ti tẹ̀rọ ó ṣe mọ́. adúlé owó mi kọ́ ló nà mí adúlé o. bàbá yàtọ̀ òun náà wò ọba. ó yá òun sanwó ọ̀fẹ́. adúlé bá ní ìlú ọ̀fẹ́. owó ọmọ ọjà ọlá owó ọmọ ọjà súnà ìmọ̀ náà sanwó ọ̀fẹ́. kíríkì òyìnbó ló jẹ òyìnbó ló yẹ. Abíọ́dún sábà wọlé látọ̀rí o. ọlọ́ládé Abíọ́dún ní pẹ̀lẹ́ ọlọ́ládé súnmọ́ ní. pẹ̀lẹ́ ọlọ́ládé mo bá lọ èèyàn pàtàkì o. mo jí sí alábàdí ní àìdè. tó wà ní ọtí ní ìjẹba kọkọ manuela méjì ìyá ìbá. bárí nínú mo lọ́wọ́ fún bọ́ọ̀lá àríkí. ilé dídí ẹ máa wẹ̀. lórí bí ẹ máa wọlé tó bá jẹrẹ títí òyìnbó àdásọ mẹtàgbé sáríkìtì mẹ́ta lọ́jọ́ mi má gbàgbé jẹ àyàmọlẹkọ kọ àyíjẹ àdéhùn àyíká báyìí òyìnbó òkè yẹ dìrígìrè owó ni mo dá mọ́rí ìyàwó ní ìrèbí. ó sọ̀rọ̀ láàrin nínú mi ò. láàrin nínú mi. ẹ̀bọ̀ra máa wọlé mọ́ra bá ọmọ láàtó yòdò. ẹ̀pà mi sì dán ọ̀rẹ́ mi náà ní. ẹ̀pà pé kẹ́rọ̀ dàpọ̀rú mọ́. ẹ̀jẹ̀ pé kẹ́rọ̀ dàpọ̀rú mọ́ bàbá rẹ̀ máa ló jẹ́. ẹ̀jẹ̀ pé kẹ́rọ̀ dàpọ̀rú mọ́ bàbá rẹ̀ máa ló jẹ́. bíríkì mẹ́ta lọ́jọ́ mi. mẹ́ta bàrí kí lọ́dọ̀ mi o. mẹ́ta bàrí kí lọ́dọ̀ mi o. lèdí bí bàrí kí àtúndì bàrí kí bàbá yà bàrí kí. kọ́lárun má pa bàrí kí mẹ́tẹ̀ẹ̀ta òwe. mẹ́ta bàrí kí lọ́dọ̀ mi. bàrí kí fún ìdókòlókun kò bàjẹ́. lèmi bí aláṣọ òwe so. mo kọ́kọ́ fẹ́ mọ bàrí kí tó lọ́wọ́ ná. báwo lẹ́ mọ́ra bá mo sì gbà fún ẹ̀ tó wá jí gẹ́. ayáláṣẹ lè ṣe strong tower. bàrí mi ti wá pọ̀ lọ́jọ́ mi. ẹ̀sùn mo dúpẹ́ ìkọ́ni bàrí kí aláṣọ òwe so. adúlé ilé bìbí rí ní owó ọwọ́ rẹ̀ ní tán. àjọ ti ṣe dọ́tọ̀ máa gbọ́ láwọn ọmọ ilé ìwádìí ọ̀sùn. aládájọ́ olówó ìyanu mọ́ ọkọ̀ ìgbàgbọ́ rẹ̀ ra. ẹ má pa ìdúró. ìlú sanwó ọmọ ajínigbà aláwọ̀ ìṣọ́. ajínigbòjòjúmọ́ dára bí èmi. abájídá náà rè gbogbo yín láti jẹ́ pé ìyẹn lọ́sẹ̀ tó bọ̀. máa gbọ́dé níyà ìjìnlá ìwòsàn páríkì ronú. máa gbàjí tẹ́lẹ̀ rí o fẹ́ẹ́ rí o. ọmọ àlàbù ojú ọ̀gbẹ́ o ọmọ màmá lẹ́ẹ̀lẹ́bà lónà lọ́wọ́. àjìkẹ́ àjẹsí ìṣòro ìtìbáríkì tó náwó. àjìkẹ́ mo bá lọ sórí ìṣòro ayàtàbùrù láti kù.
Ayabudu láti mú mi ìmọ̀tò aláṣẹ lè ṣẹ́gun fúnwa àtúráyé tù. Àrẹ́tẹ̀bẹ̀ náà ìmọ̀ àgbà gẹ́gẹ́ bí mo sọ wí. Ọlágbóyè tún mọ́ mi. Kùdìrà náwó tòun tí ọmọ rẹ̀ wá mi. Kùdìrà ó jí ìjò ọmọ. Àpẹyà náà jí ìjò ọmọ. Àjíjẹ́ náà ó jí ìjò ọmọ. Ṣẹ̀rọ̀hún náà ó jí ìjò ọmọ. Àjíjẹ́ ìyá méjì ó jí ìjò. Àdùnní náà wò ọba. Máa kówó yín mi lórí àdùnní ẹ̀kẹ́. Alájíjẹ́ mi méjì bẹ̀rẹ̀ òṣèlú kalẹ̀ lójọ bí. Ayára àti Túnjí o. Aláṣẹ sọ̀rọ̀ tó wà tó kárí ayé. Orí burúkú ìlú ẹ̀ láéláé. Ìgbọ̀kọ̀ ìgbà rẹ̀. Èèyàn mẹ́ta àṣẹ sí fi ó. Ọ̀làyìnbí ìtàlì ìsùn ti gbọ́ nínú mọ́tà kìtì mi. Ràṣídàdì lẹ́yìn. Òun ni ìdí inú yẹn ṣe pàápọ̀. Àmọ́ ẹ̀sọ́ fọ́mọ̀ lẹ́kọ̀ọ́ bàbá kà sọ̀rọ̀ gbogbo. Àtọ́ni bá rìn kábàtọ́ni bá rí. Àjíkẹ́ àdéhùn ìbẹ̀rẹ̀ wọ́n ń bá. Wọ́n ní ẹ̀ máa nà àjíkẹ́. Ẹ má bà àjíkẹ́ o. Àjíkẹ́ mi ń rí. Ọmọ ọlọ́pàá àmọ́jọ́ mi kí ni ló dé orin fẹ́. Àjíkẹ́ ni orin fẹ́. Wọ́n ní ẹ̀ má nà àjíkẹ́. Bóyá ẹ má bà àjíkẹ́ o. Ẹ má ṣe sọ̀rọ̀ àjíkẹ́ láyé. Ṣé wọ́n láti kí ẹ? Ó fana lọ olórúkọ tuntun. Ọgbọ́n kẹ́lẹ́ ní kọ́kọ́ ọ̀yà. Àjíkẹ́ ìwọ náà òun náwó bá. Aláàjì ń tẹ̀nà òun náwó bá. Aláàfin ojú ọ̀dẹ. Òun ọwọ́ rẹ̀ ò ní tán. Àtúngbàgbé oníkan ìwà máa rí dájú ṣe Àjíkẹ́. Ọmọlá Àjíkẹ́ láyò. Amọ̀pẹ́ adé mi ìgbà àbàdànà. Amọ̀pẹ́ o. Lẹ́yìn kan mú kí èyí bá ìsì o. Amọ̀pẹ́ mi bù kọ́ mi lé èyí sáìsì bù kí ìsì. Ó Ayọ̀lá tó yẹ mi búkì, ẹnjìnìà búkì. Súnmọ́ mi nítorí ojú 30 minutes lọ bí ọdún súnmọ́ bí. Èèyàn tó tara jẹ lọ́pọ̀ iye kẹ́kẹ́ súnmọ́ bí. Ẹdújọbí súnmọ́ bí. Ẹni tó bá tara jẹ lọ, mo pọ́ ìgbóyà. Ẹdújọbí, mo máa sọ ẹlẹ́nu kiri nísẹ̀yìn ni. Gbẹ́múlẹ̀ ọgọ́sì. Ẹ máa wà ní ìgbà mi nítorí èmi ni ó. Àjíkẹ́ ó sọ wípé Àjíkẹ́ ta fún. Olúwa ẹlẹ́nu kọ́kọ́ Àjíkẹ́ ta fún. Bíríkì má fìyẹn kàn mí lọ́mọ tó fẹ́ náà wá. Bíríkì olójẹ àdìdó. Ilẹ̀ bí ọdún mi yá lè yọ ṣe wo. Èmi la ó mú ọ̀la la ó mú o. Ọ̀yá àyàtọ̀ látóyè. Ẹnu tọ́jú sọ bẹ́ẹ̀. Bàbá sọ títí bọ́ bàbá kò burú. Àgọ́ méjì wọ́n gbọ́dọ̀ mú mi ní kòtò. Bàbá sọ títí bọ́ bàbá kò burú. Àgọ́ méjì wọ́n gbọ́dọ̀ mú mi ní kòtò. Lójú bí aláṣọ tún náwó. Owó mọ̀dà mẹ́rin. Lọ́wọ́ yìí, ojúṣe wa sí ní arábá sí. Owó mọ́dà dọ́tọ̀ yìí o. Ó máa ní onígbà lójú ẹ̀mí mi. Wà láyé tá a láyé. Wò kò sí tí ó lè ṣẹlẹ̀. Kò wá ní ìtàkù sí bẹ́ẹ̀ kò sì máa bímọ sí. Ṣóòmù ni àtìrẹ́ni tó sọ pé kò ní bímọ mọ́ láyé. Tó padà tó ṣe irú ẹ̀ tó bí. Kí ni ò lè ṣẹlẹ̀ tó fi múyà sí ti kú tó bímọ? Tí ò rí nǹkan mọ́ tó padà tó bímọ. Kò sì máa bímọ sí. Súnmọ́ lẹ́yìn àbò àdìrún ti gbà. Ìyá dọ́kọ̀ wa ní mo mọ̀ pé bó ṣe ń ṣe bí kò ti ṣègbéyàwó bí kò ti bímọ ni. Ìyá àmọ́
ìjọ ọmọ ẹ má bà kí ìjọ ọmọ ṣàwàdà ìjọ ọmọ àdìgẹ́ sọ̀dọ̀ làdówó tọ́jú mọ̀dá ẹ̀ṣẹ́ fi ìwà ìṣúmọ́bí lọ́wọ́ ayọ̀délé adé ní àríkẹ́ tún náwó bùkọ́lá bí ìbẹ́bí ó pa ìṣúmọ́bí. Ta ló sọ pé